ẹ jọ̀ọ́ ẹ jẹ́ sáré béèrè kankan lọ́wọ́ BabaTee. BabaTee nígbà tí wọ́n sọ wípé kí lẹ̀ ń sọ tó ń whisper and you are now asking Mary Gold pé kí lẹ̀ ń sọ tẹ́ ẹ sọ pé ṣé BabaTee ti mọ̀ is that ẹ máa gbọ́ BabaTee ṣé nígbà tẹ́ dé láti ibi tẹ́ ti lọ rọtí ni àbí lẹ́yìn tẹ́ ti ṣe truth and dare tán. No, we didn't truth and dare. Lọ́tí sọ wípé towards the BabaTee onígbà tó bọ́ síta. ẹni pé BabaTee sọ pé ìgbà tí mo bọ́ síta tí mo dé láti ibi tí mo ti ra ọtí. No, ẹ̀gbọ́n kan tí mo sọ. Onígbà tó bọ́ síta tó fẹ́ wọlé. Irọ́ monitoring truth or dare mo wá fẹ́ lọ mú nǹkan nínú mọ́tò mi ẹ lọ rewind ẹ máa tún gbọ́ so mo fẹ́ lọ mú nǹkan nínú mọ́tò mi. Bẹ́ẹ̀ni mo fẹ́ lọ mú nǹkan nínú mọ́tò mi ṣó ti yín mọ́ mi ṣó bí ṣe wá ń bọ̀ padà nínú apartment mi mo kàn gbọ́ ó dàbí pé BabaTee ti mọ̀ mo kàn wọlé ni pé kí ni BabaTee mọ̀ ó pẹ́pẹ́pẹ́ mo pest eye ó wá ṣe sọ fún mi. BabaTee another question nígbà tí ẹ wá ṣe truth and dare yẹn tán wọ́n wá lọ how many days after ni Dara wá pè pé òun fẹ́ jẹ pizza how many days after. mi mọ̀ bóyá bí ẹ jẹ́ n wò ná. No, Dara kan ló pè o. Mary Gold, only Mary Gold push Dara. Ó push Dara. So that means they were together. Yes, ó push Dara. They were together. Bí kéèyàn sọ pé yá pé sọ pé mo fẹ́ jẹ nǹkan báyìí. Ada fún point mo fẹ́ mú jáde níbẹ̀. Ada fún yín. Mi ò ní wá intima. BabaTee máa gbọ́ mi. Nígbà tí you have found out that is Lande's wife. Yes. When Dara now called you again, why are you giving her attention? Thank you very much, ma. After when they've done what they have done to me, which I know that I'm in their net, me more plot because again, you know what your plan ni. Me more plot tí wọ́n máa gbé jáde fún mi. Bóyá wọ́n máa lọ yí sí rape ni o. Bóyá wọ́n máa lọ fi tarnish image mi lọ́dọ̀ ọkọ wọn ni o. Pọ́sì ẹjọ́ nítorí Ọlọ́run. Mary Gold ṣé wọ nìyẹn? Mary Gold. Bẹ́ẹ̀ni ma. Láti gbà yẹn. BabaTee bá mi mute go. Okay. Mary Gold ṣé wọ nìyẹn introduce ààrẹ. Bẹ́ẹ̀ni ma. Ta ló pe ṣé bọ̀bọ̀ yìí ló pè ẹ́ BabaTee ló pè ẹ́ pé wá lé mi àbí wọ́n ló pè fóun bọ̀ wá lé wọn. Má parọ́ ń bí o má parọ́ ń bí mo burú sáà gan-an mo burú sáà gan-an. Mi ní parọ́. Bẹ́ẹ̀ni mi ò ní parọ́ mo dẹ̀ máa ṣàlàyé bí everything ṣe jẹ́ because bó ti bí. ó máa ṣàlàyé má rush mi Esabod ló wá ló ń bẹ sọ̀rọ̀ nígbà tó lóun bọ̀ wá lé ẹ̀ǹjẹ́ ó sọ fún pé òun múyàwó Lande bọ̀. Rárá. kí tó fi múyàwó Lande lọ síbẹ̀ tó dẹ̀ mọ̀ pé ilé ọkọ ló wà. ọjọ́ yẹn a jáde ní a lọ ra nǹkan ní sáìdì Ọmọlé èmi àti BabaTee dẹ̀ máa ń sọ̀rọ̀ dáadáa so mo wá rántí pé wọ́n sọ pé àwọn ti kó wá sí Ọmọlé mo kàn wá lọ mí pé wọ́n pé bí mo fẹ́ ṣe launching àbí bóyá ọ̀rọ̀ MC àtọ̀ mi ò sọ̀rọ̀ MC àbí mo pè wọ́n fún MC rárá mo wá ní àpé BabaTee mo dẹ̀ wà ní àdúgbò yín níbo lọ́dọ̀ yín kí n wá kẹ́yìn and that is the first time tí màá lọ sílé wọn location láti máa ń pàdé tá bá dẹ̀ pàdé location ọmọ ìgbà mi ọmọ aróúnjẹ fún mi tó bá jẹ́ time tèmi náà fẹ́ róúnjẹ mo máa bá wọn róúnjẹ dání so mi kì í pè wọ́n pé bóyá mo pè wọ́n pé mo ní ìdíwó kan fún mi lówó BabaTee wà ní tẹ̀sí tó pé àwọn understand the game ní pé ó yá ká ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ báyìí bọ́dẹ̀ ṣe bẹ̀rẹ̀ the first thing ó díẹ̀ BabaTee ní pé kí BabaTee kó bọ́ ṣòkòtò BabaTee wà láwọn ò lè bọ́ ṣòkòtò àwọn máa sanwó ó tún wá dé BabaTee wá díẹ̀ yes BabaTee ní àwọn díẹ̀ kó bọ́ aṣọ tiẹ̀ kó wá bọ́ aṣọ bó ṣe wá bọ́ aṣọ BabaTee wá ní okay well play pé o ṣóhun pé o níwèrè àbí something like that ìgbà tí ó wá díẹ̀ BabaTee padà náà ó wá lóun náà díẹ̀ BabaTee kí BabaTee bọ́ aṣọ tọ́pù tọwọ́ BabaTee bọ́ aṣọ. ìwọ́dẹ̀ wà ń bẹ̀. yes mo wà ń bẹ̀ because àjọ ṣe géèmù ni so ìgbà tó tún wá yá wọ́n ṣàwọn ṣe géèmù yẹn débi pé wọ́n wá like àwọn méjèèjì wá ń fèsì ara wọn wọ́n wá ń dí ara wọn sí ara wọn so wọ́n wá ṣe débi pé òun díẹ̀ BabaTee wá ní I dare you to come and give me. Of course ẹ ti jí ilé already. So bó dẹ̀ bí BabaTee dẹ̀ ṣe díẹ̀ pé kó wá give òun ní gì wọ́n wá like BabaTee wá ní ṣé mo fẹ́ máa wo àwọn pé kí n kọ ẹ̀yìn sí wọn náà
máa ní èwo ni kọ ẹ̀yìn sí yín something like that pé wọ́n máa ní kò tẹ̀ need ó yá kọ like kí n kọ ẹ̀yìn sí wọn mo wá kọ ẹ̀yìn sí wọn wọ́n wá jọ ṣe nǹkan tó fẹ́ ṣe. but wọ́n kọjú sógiri. bẹ́ẹ̀ ni like mo kọjú síwájú kitchen wọn. but wọ́n ṣe ń ṣe òun gbọ́ dúdú. bẹ́ẹ̀ ni mò ń gbọ́ dúdú. Ìjọba Lande, oníṣàṣà àti òṣèré Nàìjíríà ṣàlàyé ní pẹ̀lú ìbànújẹ́ nípa ìṣòro tó wà nínú ìgbéyàwó rẹ̀ ní àyẹ̀wò kan lórí YouTube tó pẹ̀lú àkórí ìtàn ìgbéyàwó mi. Ó ṣàlàyé nǹkan tí ó ṣe tó fi yàgò fún aya rẹ̀ àti ìpínyà tí wọ́n ń ṣe. Gẹ́gẹ́ bí ìjọba Lande ṣe sọ, aya rẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ ní ọjọ́ 3 oṣù Kínní ọdún 2025 lẹ́yìn tí ó ṣàwárí àwọn ẹ̀rí pé ó ń bá àwọn ọkùnrin 18 nínú ilé-iṣẹ́ oníṣàwárí nǹkan ṣòwò. Ó tún sọ pé ìgbéyàwó 2 ọdún tí wọ́n ní kì í ṣe ayọ̀ fún un, ṣùgbọ́n lẹ́yìn tí ó lọ, ó rí ìdábírà lọ́kàn. Ó tún sọ pé àwọn ọkùnrin kan nínú wọn ti ń búra láti pa á. Ní àfihàn, ó sọ pé aya rẹ̀ kọ̀ láti gbé pẹ̀lú rẹ̀ fún oṣù 8 tó sọ pé ó jẹ́ nítorí àwọn ìṣòro hòmónù. Ẹ̀san dépò gbangbádẹkùn kedere bẹ́ẹ̀ wò. Ó jìyà púpọ̀ o. Ó sọ pé lẹ́yìn tí ó kúrò, ó fi 7,000 naira nìkan sí inú àkọọ́lẹ̀ rẹ̀. Nígbà tí àwọn ẹlòmíràn ń ṣe ọdún, òun ń ṣàníyàn nípa ìgbésí ayé rẹ̀. Ó tún bá ẹni ẹgbẹ́ rẹ̀ BabaTee jà ní pé ó ní ipa nínú ìṣòro ìgbéyàwó rẹ̀. Pàkúté Elédùmarè ti ré, ó ti mú àwọn aṣebi mọ́lẹ̀. Díẹ̀ ló ṣàánú fún un. Nígbà tí àwọn mìíràn wá òótọ́ nínú àwọn ohun tí ó sọ, aya rẹ̀ kò tíì dáhùn sí àwọn ìbániwí náà. Ní ìparí, àkókò yóò sọ bí òótọ́ yóò jáde kúrò nínú àríyànjiyàn náà. Ṣùgbọ́n ohun tí ó ṣe pàtàkì ni pé kí àwọn méjèèjì gbọ́dọ̀ gbìyànjú láti gbàdúrà kí wọ́n sì rí ojú tí ó dáa. Ìtàn yìí tún kọ́ ẹ̀kọ́ fún àwọn mìíràn pé ìbáṣepọ̀ gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti òótọ́. Kí Elédùmarè máa ṣọ́ gbogbo wa o. Ṣé kí ìjọba Lande àti aya rẹ̀ padà kí wọ́n bá lè máa tọ́jú ọmọ wọn, tàbí kí ó fẹ́ ìyàwó míì?